A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Lónìí ni ilé-ẹjọ́ májísírèètì ìlú Adó-Èkìtì pàṣẹ kí wọ́n fi agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí sí ọgbà ẹ̀wọ̀n àtúnṣe ìpínlẹ̀. Fárótìmí ni wọ́n fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ pẹ̀lú ìwé rẹ̀ tí àkọlé rẹ̀ jẹ́ Nàìjíríà àti ètò ìdájọ́ ìwà ọ̀daràn Nigeria and its Criminal Justice System, níbi tí ó ti ṣe ẹ̀sùn wípé agbámọ̀fin Afẹ́ Babalọ́lá ti tàpá sí òfin ilé-ẹjọ́ gíga lẹ́yìn tí adájọ́ májísírèètì Àbáyọ̀mí Adéọ̀sùn tẹ́tí sí àwíjàre ọlọ́pàá abánirojọ́ Police Prosecutor Samson Òṣùbù pẹ̀lú ẹ̀sùn oníkókó mẹ́rìndínlógún tí wọ́n fi kan Fárótìmí, tí ó sì bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn, ni wọ́n sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 10 oṣù Kejìlá ọdún 2024. Ọjọ́ Ajé ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti ìpínlẹ̀ Èkìtì fi ọwọ́ ṣìkún òfin mú Fárótìmí ní ìpínlẹ̀ Èkó, tí wọ́n sì gbé e lọ Adó-Èkìtì. Lẹ́yìn èyí ni wọ́n fi ojú rẹ̀ ba ilé-ẹjọ́ lónìí Ọjọ́rú. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Adéníran Akínwálé ti gbè lẹ́yìn bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú Fárótìmí lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti ìtàbùkù lórí ẹ̀rọ ayélujára cyberbullying. Èyí ń wáyé bí igbákejì ààrẹ ìjẹta àti olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) níbi ìdìbò ọdún 2023, Àtíkù Abubakar ṣe bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú agbẹjọ́rò yìí àti àhámọ́ tí wọ́n fi sí. Ó ṣe àpèjúwe rẹ̀ ní ìrántí ìgbà ológun bí ó ti kóró ojú sí lílo ọwọ́ agbára fi gbá ọmọ orílẹ̀-èdè lójú kí wọ́n má bàa ní àǹfààní àti sọ̀rọ̀. Nínú àtẹ̀jáde òní ni Àtíkù ti fi ìbínú rẹ̀ hàn lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n fi kan ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, pẹ̀lú àwáwí wípé irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀ ò yẹ kí ó dé ọ̀dọ̀ agbófinró nítorí kì í ṣe ìwà ọ̀daràn tí a mọ̀ sí civil offence. Bí ìgbà tí wọ́n fi sledgehammer pa ẹ̀fọn ni, kò yẹ kí ó le tó yẹn. Bákan náà ni ó bu ẹnu àtẹ́ lu bí wọ́n ṣe ń lépa ẹnikẹ́ni tí ó bá ti ṣe lòdì sí ìṣèjọba tàbí lo àǹfààní tí ó ní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè láti sọ̀rọ̀ pẹ̀lú òmìnira freedom of speech. Ìgbésẹ̀ yìí ń pèsè ààyè fún ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo láti gbàjọba orílẹ̀-èdè. Èyí sì yàtọ̀ pátápátá sí òfin ìjọba tiwantiwa. Àtíkù rán ìjọba létí wípé àǹfààní láti sọ̀rọ̀ àti láti ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹlòmíràn jẹ́ ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè, kì í ṣe ìdálọ́lá láti ọ̀dọ̀ ìjọba. Fún ìdí èyí, kí wọ́n bu ọ̀wọ̀ fún òfin. Àtíkù fi kún un wípé bí ẹnikẹ́ni bá rò wípé wọ́n kan òun lábùkù tàbí ba òun lórúkọ jẹ́, kí ó gba ilé-ẹjọ́ lọ, kì í ṣe wípé kí ó máa lo àṣìlò agbára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu ti sọ wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu ní àfojúsùn fún ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí i dájú wípé wọ́n ní àǹfààní sí ètò ìlera tó péye. Obìnrin àkọ́kọ́ sọ èyí ní ìlú Àbújá níbi ayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n National Hospital (NHA) pẹ̀lú àkọlé Ayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n pẹ̀lú ètò ìlera tó múnádóko àti ọ̀jọ̀gbọ́n, Celebrating 25 Years of Quality Services and Expert Care. Olúrẹ̀mí gbóríyìn fún alámòjútó mínísítà fún ìlera àti ìgbáyégbádùn akàwé-gboyè Muhammad Pate, Chief Medical Director akàwé-gboyè Muhammad Raji àti gbogbo àwọn òṣìṣẹ́ fún akitiyan wọn láti ṣe àlékún ètò ìlera àti àlàáfíà ará ìlú. Obìnrin àkọ́kọ́ ṣàlàyé wípé gbogbo ọmọ orílẹ̀-èdè ni ó lẹ́tọ̀ọ́ sí ìlera tó péye, kò ní fi ṣe ipò, ẹ̀yà tàbí èdè. Ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu ní àfojúsùn fún ètò ìlera tó péye lórílẹ̀-èdè, bí ó ti gba àwọn òṣìṣẹ́ ní ìmọ̀ràn kí wọ́n lépa iṣẹ́ tó múnádóko kí wọ́n lè tẹ̀síwájú àti máa ní ipa láyé ọ̀pọ̀ tí ó ń wá ìtọ́jú tó péye. Bákan náà ni ó ké sí àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka ètò ìlera kí wọ́n sa ipá wọn láti ṣe àlékún ìdàgbàsókè ètò ìlera. Fún ayẹyẹ tó ń lọ lọ́wọ́ ni wọ́n fi sọ orúkọ Radiotherapy Center ní Mariam Abacha Radiotherapy Center, gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ ṣe sọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Àwọn agbébọn ti ṣekú pa ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Gideon Ibukwe ní ilé ìtura OK Winners Ìgbòsòrò Ìgòdè ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù, ìpínlẹ̀ Ògùn. Alága ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ Kánsù ní agbègbè tí wọ́n pe orúkọ rẹ̀ ní Atọ́ba tẹ́lẹ̀ ni ó ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá lọ́sàn-án àná. Agbébọn ikọ̀ ẹlẹ́ni márùn-ún yìí ni a gbọ́ wípé wọ́n ya wọ inú ọgbà ilé ìtura tí àwọn òṣìṣẹ́ mọ́ inú yàrá kan kí wọ́n tó yìnbọn pa Ibukwe nínú ìkọlù. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní wọ́n ti jọ̀wọ́ òkú olóògbé sí ibi ìgbókùúsí. Ìwádìí sì ti ń lọ lọ́wọ́ láti mọ̀ bóyá ó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn, ṣùgbọ́n wọn kò tí ì rí ẹnìkankan mú lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.